ilé ayé tóbi gan, we're about 194 countries, but ó yẹ kó jù bẹ́ẹ̀ lọ. But nítorí Britain ó gbé gbogbo ẹ̀, ó join it together ní 1914. Bẹ́ẹ̀ wọ́n ti disturb ọ̀pọ̀lọpọ̀ territories around the globe. Ìyẹn nìjà ṣe ń ṣẹlẹ̀ nípa ilẹ̀, ọ̀rọ̀ border dispute tó wà káàkiri gbogbo àgbáyé. So self-determination yẹn tí àwa dúró lé lórí, ó fún wa ní the virtual right, ẹ̀tọ́ wa láti lè determine pé a máa ní country wa o. Nínú country yẹn a máa ní economy tiwa, bí UK ṣe ń run economy tiẹ̀, bí America ṣe ń run economy tiẹ̀. Gbogbo èèyàn ló ń wà excited, àwọn ọmọ America precisely, nípa èyí tí America government ń ṣe lọ́wọ́lọ́wọ́. Bẹ́ẹ̀ náà ni àwa náà ṣe máa lè ṣe tó jẹ́ pé a níṣẹ́ fẹ́ dìbò báyìí.